Ìpè mọ́mí ẹ̀ẹ́dà yẹ 100 ẹ wo mọ́mí ilé ìwálẹ̀ ní òsì nǹkan ẹ sì bá jó ẹ ṣe bàbá ẹgbẹ́ ilé ìwálẹ̀ ní òsì nǹkan Ọláyọjú Tinú Esther Queen Rẹ̀mí Queen Wendy Phillips pàdé mi dáadáa Yétí màmá nílùú Àbújá ń pè mí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Yétí màmá ẹ máa retí mi l'Àbújá ẹgbẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa ṣí ẹ̀ yíyẹ ẹ̀ filẹ̀. Mọ́ mi ẹ sọ̀rọ̀ ń pa Bísí Arálẹ̀ tipálẹ̀ ìwò sinimá méjì mẹ́ta bí wọ́n ṣe ń ṣe ara dàálẹ̀ kí lẹ rí sí kí ni ẹgbẹ́ ń ṣe nípa rẹ̀ ẹgbẹ́. àtúntọ́ra àwọn ìjọba méjì débẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. àtúndókò pẹ̀lú wọn. Latin. aṣọ àwọn táwọn rí. Mr. Latin ni aṣọ táwọn gbọ́. àwọn new president wa ní Latin. bẹ́ẹ̀ni. ọmọ àlùbáríkà dẹ̀ ni. aṣọ fóònù náà àrísí. ayé náà ló bàjẹ́. Kàbíyèsí ṣé ara sísílẹ̀ làwa fi jáde ni. àbí. ara sísílẹ̀ ká fi jáde. àbí nkọ́lẹ̀ fi blow. nkọ́lẹ̀ yẹn fi jáde òdìgbà tẹ̀yìn bá rí òkò tó jáde ibi tẹ̀yìn ó dé bẹ̀. ẹ wà máa ṣí gbogbo ẹ lẹ ọgbà àwọn nẹ́tíwọ̀kì tó yẹ kí. àrísí aṣọ fáwọn tó jẹ́ ọ̀gá wa. sẹ́rí mọ́mí sinimá mi èèyàn gbọ́dọ̀ wò nú àwẹ̀. bẹ́ẹ̀ni kí lẹ̀ sọ yìí. yóò bá àwẹ̀ jẹ́. pàápàá jùlọ tó yẹ pé ọlọ́mọ adá pé. tó yẹ pé kíní lòun tó jẹ́ pé ọtí kíní lòun. tó yẹ pé ọ̀rẹ́ ọtí kíní lẹ́gbẹ́ láìfọ àyà ni transformer rẹ̀ ìmọ̀ no network failure ni. ẹ bá sì kan lórí yẹn o lágbára gan ni o ẹ sì kan lórí yẹn o. kò ní dá kọjá pé ní àwẹ̀ àwọn àmọ́ sàṣìnímọ́ wò ní ọ́fíìsì. ta ni kọrin mọ́ ni. Egbe bọ́ọ̀dù ẹ ti jayé jìnnà owó eyín ojú yín ẹ ti jayé tí Jésù èdè ẹ ní kóńgboro ẹ ṣàmìmọ́ mi. Ǹjẹ́ aláfojúsùn àti gbé sinimá mi jáde mọ́ láti ṣe wàhálà rẹ̀ torí wàhálà pọ̀ mẹ́. sẹ́ẹ̀rì bẹ́ẹ̀ ni interest mi. láti gbé sinimá jáde. kò lè sẹ́yìn tí n bá rí ẹni tó sponsor mi ní lára mi fúnra mi torí pé èjì bá tẹ̀. èjì á tẹ̀. torí pé kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣe fíìmù tí ẹ fẹ́ struggle pẹ̀kẹ́ dátọ̀ tó ṣàtúnṣe kẹ́ ẹ fi ṣe fíìmù tí ò ní affect yín. ṣùgbọ́n tí Ọlọ́run bá kó ń dé. kábíyèsí Ọlọ́run ni tọ́lọ́run bá ló ń dé. kábíyèsí Ọlọ́run tí bá rẹni tó tí mo rí owó tó tówó. torí sì ní ìfẹ́ ṣe fíìmù lásán mọ́ fẹ́ ṣe fíìmù tó jẹ́ fíìmù gidi tó tangible tó jẹ́ pé ó máa wà títí ayé kábíyèsí Ọlọ́run kábíyèsí. irú fíìmù yẹn dẹ̀ ní àwọn fíìmù àwọn kíní ni àwọn tó máa jẹ́ bíi culture gidi ni. adé epic movie ló máa jẹ́. tó máa jẹ́ movie gidi adé sẹ́mọ̀ àwọn yẹn dẹ̀ máa ń náyàn lówó. kábíyèsí Ọlọ́run Ọlọ́run bá ló ń dé mo lè ṣe at any time tí Ọlọ́run sọ pé ó ń dé. ilé tí yábọ̀ lórí ètò Ìyátúndé ẹ ti mọ orú òmẹ́ni ọ̀wọ́ tó jẹ́ mẹ́ta ẹ ti wọn Babátúndé ọmọ Balógun ó tàná. Màmá kí lè sọ nípa Babátúndé ọmọ Balógun orú òmẹ́ni ọ̀wọ́ tẹ́ lè sọ nípa ẹ̀ àtètò rẹ̀ ní o àti gbogbo ẹ̀ mọ́ra wọn. yóò dára fún ọ. àmì màmá mi. àti tẹ́lẹ̀ náà tí n bá ti lọ inú mi máa ń dùn. kábíyèsí. torí pé ọmọ tó bá ní tẹríba tó lẹ̀ kí o máa gbáríkà ó di dandan kó máa tẹ̀síwájú ní rere. gbogbo ìgbà tí mo máa ń rí ẹ mo máa ń dunnú torí pé o ní tẹríba téèyàn bá dẹ̀ ní tẹríba kò sí ní tó lè ṣe láyé yóò máa ga ni. kábíyèsí Ọlọ́run. torí pé àdúrà ọ̀tún àdúrà tòṣì àdàpọ̀ àdúrà ní jẹ́ kéèyàn ò ní láárí. àdàpọ̀ àdúrà eléyìí bú tiẹ̀ wá eléyìí dá tiẹ̀ wá eléyìí ìwọ ọmọ yóò dá fún ọ ìwọ ọmọ yóò soríire o ìwọ ọmọ yóò ránú gbà o ìwọ ọmọ yóò yẹ o ìwọ ọmọ tí a ń pè ládàpọ̀ nù. àdàpọ̀ àdúrà ní kéèyàn ní láárí
kábíyèsí rẹ̀ ọlọ́. kì í ṣe mímọ̀ ṣe torí pé téèyàn nǹkan kan lèèyàn wá ṣe ti fi rírú ẹ̀ kábíyèsí ọlọ́. ẹni tọ́lọ́run ọba fún òsì lè ṣe ọlọ́run ní máa gbé sára ẹlòmíì ó ti wà nínú bọ́dì ẹ̀ ó dẹ̀ ti wà nínú àgọ́ ara ẹ̀ so máa lọ bẹ́ẹ̀ kó máa tẹ̀síwájú ní ògo máa tẹ̀síwájú ní mo fẹ́ràn ẹ̀ gan Túndé mo fẹ́ràn ẹ̀ gan Babátúndé mo fẹ́ràn ẹ̀ gan torí pé ọmọ tó bá ní tẹríba tó dẹ̀ ń júbà gbà ó ti dandan kórókó dálẹ̀ kábíyèsí ọlọ́. kábíyèsí ọlọ́. kábíyèsí òkú àgbélẹ̀mọ́ yìí àgbà ó ti wù kọ́ pẹ́ tó àdùnnà lọ̀rọ̀ rí ọmọ ìjọsìn. àmín 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 ó sì máa rà àánú gbà. àmín níbi tó roko orin sí wà rí. àmín níbi tó roko kan sí. ó rí àmín ọkọ mi. àmín ọlọ́run á máa bá mi wà pẹ̀lú ẹ̀. wàá máa tẹ̀síwájú àmín o. màmá mi àmín. bíbí ṣe wà yìí wàá tún ní màá rí ìtọ́jú jù báyìí lọ fún ọ. àmín lágbára Ọlọ́run. àmín ibi tó jù yìí lọ màá wọ ọbẹ̀ tí ó tún jẹ́ àmín tiẹ̀ lágbára Ọlọ́run. òní kájú kó àmín ọkọ mi God bless you. àmín àmín wàá fi ṣe tẹ̀lé. àmín ẹ ṣé màmá mi. kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè Gbẹ̀du plus lórí ìkànnì Prince FM radio ẹ rí báyìí bí èmi àti ìyá Túndì màmá súre fún mi lórí agbègbè kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè lórí ìkànnì Prince FM radio ni ẹ̀yin tó kí okó ẹ̀yin tí Naija ẹ mà ṣe Mr. Káyọ̀dé David sọ́tọ̀ mi pè mí lówùúrọ̀ láti London ẹgbẹ́ dákun ẹ dáríjì mi fẹ́ mi tí ì pè yín padà láti ìgbà yẹn tẹ́ ẹ ti pè mí látàárọ̀ yẹn tá a ti jọ sọ̀rọ̀ yẹn láti ibi iṣẹ́ kan bọ́ sí ibi iṣẹ́ kan ni Mr. Káyọ̀dé David sọ́tọ̀ mi tẹ́ bá ń gbọ́ mi tẹ́ bá ń wò mí èmi àti yín máa sọ̀rọ̀ lálẹ́ yìí pẹ̀lú agbára Ọlọ́run ìtẹ́ sẹ́ǹsì sórí WhatsApp gan rí pé mi tí ì lọ wò ó pẹ̀lú agbára Ọlọ́run lálẹ́ a máa sọ̀rọ̀ sà kì í ṣàwójúdi o àdúrà yìí náà ló gbà lórí wa bàbá Túndì pẹ̀lú agbára Ọlọ́run àṣẹ̀dẹ̀ èmi kọ́jú kù a mọ̀ rí yí pa mọ̀ rí yí bá ẹ ní dẹrù àdùká mọ́ mi ìtí ó ṣẹlẹ̀ táfi mọ́ dáwọ́ ogún fún yín kò ní ṣẹlẹ̀ sí màá mi ẹ ní gbọ́mọ bò màmá mọ́ mi ẹ ní gbọ́mọ ọmọ sí ẹ ní yàwòrán káyé yín mọ́ mi ìyá Túndì tó gbàdúrà fún yín o tẹ́ẹ̀bì dàgbà tẹ́ẹ̀dògbò ìràwọ̀ yóò ní wọ̀ pẹ̀lú agbára Ọlọ́run kò sí tọ́lọ́run àṣẹ̀dáfẹ́ fòkú yín ṣe báyìí ká ẹ wà láyé ká ẹ wà láàyè ká ẹ máa sìn náà ni ẹ̀mí yẹn wàá gùn láyé ìyá Túndì ẹ mọ bá gbà mú ni mọ̀mọ́ nǹkan àlejò yín wá ní màmá mi ìkànnì Prince FM radio wọ́n ní ká gbé sọ̀bẹ̀ ní àìfún yín wọ́n tún wá ní ká fún yín lélẹ̀ ní envelope nìyẹn tó jẹ́ owó ọmọ sí owó ọmọ sí ìyá rẹ̀ ẹ̀yìn àmù tí ọmọ abísí ni ẹ̀yà wa yà fọ́tò báyìí kábíyèsí rí Ọlọ́run àdúpẹ́ ilé tí yábọ̀ báyìí Kàrímátù Kónkóló àjọṣètò ni.